lórí program tí mo sọ fún yín nípa kí ló sọ ẹ́ di single mother, kí ló sọ ẹ́ di single father, kí ló sọ ẹ́ di single, bóyá o lọ lé ọkọ kọ ẹ ni, ìyàwó kọ ẹ ni, ìwọ ló kọ ìyàwó ni, ìwọ ló kọ́kọ́ ni, ọkọ kú ni tàbí ìyàwó kú ni. Ó jẹ́ pé bí ìwọ owó ẹ̀gọ́ ló sọ ẹ́ di single mother àbí ló sọ ẹ́ di single father, má ti jú àti sọ. Ṣé rí èmi kọ́ ni mo máa judge o, èmi kọ́ ni mo máa judge o, èmi kọ́ o. Àwọn tí wọ́n wà ń bẹ́tọ̀ máa judge ẹ̀ ní rí wọn. Wọ́n ní láàrin oṣù kan wọ́n fẹ́ máa support single mother yọkan, láàrin for a month wọ́n máa support single mother yọkan, ẹ̀ ní rí wọn. So ti yé yín, èlé má ra wọn tó máa judge, ẹ má bẹ́ẹ̀ mi ni máa judge. Wọ́n kàn máa pé ẹni yẹn story ẹ̀ touch, wọ́n wá invite ẹ̀ wá sí studio, wọ́n wá tún sọ, a máa verify pé bí òótọ́ ni àbí irọ́ ni. Tó yẹ pé òótọ́ ni, ta verify pé òótọ́ ni, èèyàn kan láàrin oṣù kan, single mother kan fóṣù kan wọ́n máa support ẹ̀, single mother kan fóṣù kan wọ́n máa support ẹ̀. Ẹ wá ti wá rí, àti wá ṣe nígbé ayé ìrọ̀rùn. Alẹ́ ni mo fẹ́ fi program yẹn sí, àmẹ́yìn lè comment time tẹ́ fẹ́ ká fi sí, àti ṣeun time by kọ́ time tó fẹ́ ká fi sí, Nigeria time ní kó kọ́ o, sọ pé Nigeria ni mo wà. A máa wà live lórí YouTube, a máa wà live lórí TikTok, a máa wà live lórí Facebook, lórí kíní mẹ́tẹ̀ẹ̀ta láti máa wà live. Ìwọ kò sọ fún mi time tó fẹ́ ká fi sí, a dẹ̀ máa fi nọ́mbà síta, lọ́dọ̀ kọ́ ni kó wá sókè kó wá sọ̀rọ̀. Àmọ́ tó fẹ́ pè wá lórí nọ́mbà, make sure wípé fóònù ẹ ó sound dáadáa, à ń gbọ́ ẹ dáadáa. Wà pè lórí WhatsApp ni, make sure pé tó wà kò sáré wọ́n bẹ̀. Wà dédé pé nǹkan tí mo máa fẹ́ ká mi, wà sọ̀rọ̀ sókè, action ni. So ti yẹ bẹ́ẹ̀ yẹn, wà sọ̀rọ̀ sókè. Tó bá yẹ kó sunkún níwọ̀nba, kò sẹ́ni tí ẹ ò tó lẹ́rù o, àmọ́ àti ẹ̀fẹ́ máa gbọ́ káwọn ènìyàn máa fi ṣàríkọ́gbọ́n. Pàápàá jùlọ owó tó pé iṣẹ́ owó ẹ̀ ló sọ ẹ́ di single mother. Sọ kò sẹ́ni tó di single mother tí ò ní àwọn regret bá madam kí wọ́n ní regret yín tó a máa bèrè lọ́wọ́ ẹ̀ kí wọ́n ní kó tó regret bó ṣe di single mother. Wàá sọ, a máa pè nọ́mbà síta, nọ́mbà tẹ́ máa pè wọlé, máa pè wọlé lórí WhatsApp, so that ẹ máa pè wọlé lórí WhatsApp. So ti yẹ yín bẹ́ẹ̀ yẹn very soon a máa bẹ̀rẹ̀ program yìí. Ẹ ṣé ẹni tó bá dé mọ̀ pé ẹ fẹ́ sponsor program yìí, ẹ fẹ́ ràn wá lọ́wọ́ lórí program yìí, ẹ kàn sí mi lórí nọ́mbà yìí 07038010978, lẹ́ẹ̀kan sí 07038010978. Ọlọ́run wa kò ní jẹ́ kárí ogun wàhálà o, ọ̀rọ̀ wa kò ní di àríkọ́gbọ́n burúkú láṣẹ Èdùmàrè. Àmín.